ẹ má gbàgbé wípé ilé mẹ́rin ni wọ́n kèsẹ́ tiẹ̀ sí o, àmọ́ àwọn ilé tó wà lábẹ́ ilé mẹ́rin yìí wọ́n pọ̀ nínú fọ́nrán ilẹ̀ ó ti mọ gbogbo ilé bó ṣe wà ní ìsọ̀rí ní ẹbí ò jẹ̀bi, àmọ́ ilé mẹ́rin ló lẹ́tọ̀ọ́ sí láti jẹ́ Awùjalẹ̀ ti gbogbo Ìjẹ̀bú, àmọ́ ilé wo ló kàn, ta ni ọba kàn ní ilẹ̀ Ìjẹ̀bú. àwọn ọba wo ló ti jẹ ní ilẹ̀ Ìjẹ̀bú rí? Ọba àkọ́kọ́ ọba Olúìwà, ọba Ọ̀ṣìn, ọba Ńta ní 1430, ọba Gbùrù 1445, ọba Múníbùwà 1455, ọba Ńta kejì 1460, ọba Lọ́jà 1470, ọba Lọ́fin 1482, ọba Àpásà 1496, ọba Gọjú 1508, ọba Tẹ́wọ́gboyè 1516, ọba Rúwàmúdà 1520, ọba Òfìràn 1532, ọba Lápẹ̀ngbùwà 1537, ọba Òtùtù bí Oṣù 1537, ọba Mọ́kò Ìdọ́wà Ajuàkàlẹ́ 1540, ọba Àdísà 1552, ọba Jẹ̀wọ̀ 1561, ọba Ẹlẹ́wù Ìlẹ̀kẹ̀ 1576, ọba Olúmẹ̀sàndàn Ẹlẹ́wù Ìlẹ̀kẹ̀ 1590, ọba Másẹ̀ 1620, ọba Olótùsẹ̀sọ̀ 1625, ọba Mùlá 1635, ọba Àjànà 1642, ọba Ọ̀rẹ̀ Gádégún 1644. a lè pè ní ọba Ọ̀rẹ̀, a sì lè pè ní ọba Gádégún. òun ló jẹ Awùjalẹ̀ ní 1644, obìnrin àkọ́kọ́ èyí tó kọ́kọ́ jẹ Awùjalẹ̀. ọba Gùnwàjà 1655, ọba Jàdíàrà tàbí olówó joyè méjì 1660, ọba Sàpókún 1675, ọba Fálòkun 1687, ọba Mẹ̀kún 1692, ọba Ògbódógì 1702, ọba Òjìgí Amóyègẹ́sọ̀ 1710, ọba Ríyèwé Aròjòfáyé 1730. àmọ́ ọba yóò pẹ́ rárá, ọba Mòyege Ọlọ́pẹ òun náà jẹ ní 1730, ọba Ọ̀jọ́rá 1735, ọba Fẹ̀sọ̀jóyè 1745, ọba Òrèjẹ́jẹ́ 1749. òun ní obìnrin kejì tó jẹ Awùjalẹ̀ ní Akílẹ̀ Ìjẹ̀bú. ọba Sàpénúwà Rúbàkóyè 1750, ọba Òródúdújoyè 1755, ọba Tẹ́wọ́gbùwà 1758, ọba Gbélékùwà àkọ́kọ́ 1760, ọba Fùsẹ̀gbùwà 1790, ọba Ṣẹ̀tẹ̀jóyè 1820, ọba Aníkìláyà Fìgbàjóyè Agbògúnsán 1821, ọba Afìdípòtẹ̀mọlẹ̀ Adémúyẹ̀wò 1850, ọba Atúnwàṣẹ̀ Adésùnbọ̀ 1886, ọba Ọ̀gbágbá Agbátẹ̀wọlẹ̀ àkọ́kọ́ 1895, ọba Fùsìgbóyè Adéọ̀nà 1906, ọba Fẹ̀sọ̀gbádé Adémọ́lú 1916. àmọ́ wọ́n yọ ọba yìí lóyè, wọ́n rọ̀ ọ́ nípò ọba. ní ìgbà tí wọ́n rọ ọba yìí lóyè tán, ọba Adékọ̀yà Ẹlẹ́rùìjà òun náà jẹ ní ọdún 1916 kan náà. ní ìgbà tí Ẹlẹ́rùìjà wàjà tán, ọba Adémọ́lú Fẹ̀sọ̀gbádé ó padà sórí ipò, òun yẹn jẹ ní ọdún 1917. ọba Adénúgà Àfọlágbádé ìyẹn náà jẹ ní 1925. ọba Ògúnnáìkè Fìbíwọ̀jà òun jẹ ní ọdún 1929. ọba Daniel Adésànyà tó jẹ Gbélébùwà kejì òun jẹ ní 1933 títí di 1959. ọba Dr. Síkírù Adétọ̀nà Ọ̀gbágbá kejì ó jẹ ní ọdún 1960 títí di ọdún 2025 tí bàbá yìí wàjà yìí. ilé mẹ́rin ní ìjọba ní ilẹ̀ Ìjẹ̀bú, àmọ́ ilé àkọ́kọ́ ni ilé Aníkìláyà, ilé ìkejì ilé Fùsẹ̀gbùwà, ilé kẹta òun ni Fìdípọ̀tẹ̀ èyí tí wọ́n ń pè ní Afìdípọ̀tẹ̀mọlẹ̀, òun ni ilé kẹta. ilé kẹrin òun ni Gbélébùwà. ilé tó kàn láti fi ọmọ oyè sílẹ̀ ní Ìjẹ̀bú Òde òun ni ilé Fùsẹ̀gbùwà.
àmọ́ bẹ́ẹ̀ tí ń wọlé ìfisẹ̀gbùwà yìí àwọn ẹbí pọ̀ ní abẹ́ ilé yìí o. bẹ́ẹ̀ ni gbogbo wọn àti ilé aníkiláyà àti ilé ìfisẹ̀gbùwà àti fìdípọ̀tẹ̀ gbogbo wọn àwọn ẹbí pọ̀ jáàntì rẹ̀rẹ̀ ní abẹ́ wọn. àmọ́ láti fa ọmọ oyè kan kalẹ̀ nínú wọn gbogbo wọn ní láti foríkorí kí wọ́n fi kùn lukùn. gbogbo àwọn olórí ẹbí àti gbogbo àwọn ọ̀túnba wọn wọ́n ní láti foríkorí láti fi kùn lukùn láti fa ẹnìkan ṣoṣo tí ó máa jẹ́ ọmọ oyè. ta ni ọba kàn ní ilẹ̀ Ìjẹ̀bú? ta ló tọ́ sí láti gbé adé fún ní Ìjẹ̀bú Òde? Ìjẹ̀bú Òde ò ní bàjẹ́, bẹ́ẹ̀ ni Ìjẹ̀bú Òde ò ní dàrú o, bẹ́ẹ̀ ni atare Ìjẹ̀bú kò ní gbóná tewétewé o, atare Ìjẹ̀bú kò ní gbóná tegbòtegbò. gbogbo ẹ̀yin ọmọ Ìjẹ̀bú tí ẹ wà nílẹ̀ yìí àti lókè òkun ẹ ó kéré kò délé ni, ẹ ò ní gbé sájò nítorí pé gbégbé ìgbésóko ẹ ò ní gbé sájò. bí ẹ ti ń lọ ẹ ò ní bá òkú ọmọ nílé o. àwọn ọmọ Ìjẹ̀bú wọn á máa lọ re wọn á máa bọ̀ re, lílọ bíbọ̀ yín ajásáyọ̀. ẹ má gbàgbé tí ẹ bá fẹ́ máa mọ̀ sí ti ìwádìí nípa àṣà àti ìṣe gbogbo ọmọ káàárọ̀ jíire ẹ fọ́lọ̀ mi, ẹ like, ẹ comment kí ẹ sì subscribe sí YouTube.